ọmọ ìyá méjì ti Rewele o. Efcc ti mú Tẹgbọn-Taburo tó ń ṣe Yahoo. Ọwọ́ àjọ tó ń gbógun tìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mákúmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC ti tẹ 12 lára àwọn ọmọ Yahoo kan tó jẹ́ pé ìlú Àbújá ni wọ́n fi ṣe ibùjókòó wọn. Ṣùgbọ́n èyí tó burú jù níbẹ̀ ni pé Tẹgbọn-Taburo wà nínú àwọn tí wọ́n mú yìí. Ọjọ́ Ìṣẹ́gun Tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù keje ọdún yìí lọ́wọ́ tẹ̀ wọ́n lẹ́nu iṣẹ́ ibi tí wọ́n ń ṣe náà. Lára àwọn ọmọ Yahoo ọ̀hún tọ́wọ́ tẹ̀ tí wọ́n sì ń ran àwọn àjọ EFCC náà lọ́wọ́ nínú ìwádìí wọn ọ̀hún ni Tẹgbọn-Taburo méjì yìí wà. Aláròyé gbọ́ pé lásìkò táwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún ń lọ káàkiri àárín ìlú tí wọ́n sì ń fọwọ́ òfin mú àwọn ọmọ Yahoo ní ọwọ́ tẹ àwọn méjèèjì. Àwọn agbègbè tí àwọn agbèfọ́ba náà ti fọwọ́ òfin mú wọn ní Gwarimpa, Kàtàǹpé àti Kárì nílùú Àbújá kan náà. Lára àwọn tó ti wà lákàtà àwọn ọlọ́pàá báyìí ni Maxwell Nwano, Kingsley Nwano, Ọwọ́ Chinedu, Ricardo Francis, Thomas Pante, Chika Oko, Okosun Destiny, Richard Anthony, Jonathan Victor, Ekulona àti Kingsley Henry. Fóònù ìgbàlódé bíi 20, ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétan 9, mọ́tò Mercedes-Benz 3, Toyota Avalon kan àti mọ́tò Lexus 330 kan ni wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ Yahoo ọ̀hún. EFCC ti sọ pé gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn nípa àwọn ọ̀daràn náà làwọn máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.